بسم الله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله. òní jẹ́ ìjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù Shawwal ọdún 1447 léè tó ṣe dédé sí 30 ìjọ́ kọkànléníọgbọ̀n nínú oṣù keje ọdún 2016. ترى صفة صلاة النبي صلى الله عليه وسلم لفضيلة الشيخ العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى عن كترة يتلي من فاتحة الجنة ṣùgbọ́n àwọn ìdíwọ́ kan àbí àwọn sábàbí kan ó jẹyọ tó fi jásí pé a bẹ̀rẹ̀ tírà náà padà láti bẹ̀rẹ̀ inṣáàlá láti bẹ̀rẹ̀ rẹ̀. So gbogbo nǹkan tí a mọ̀ sí ní àlàyé nínú rẹ̀ kọ́nà ojú wúlò fi mẹ́tẹ̀ẹ̀nì kọ̀ọ̀kan wa. Àwọn àṣìṣe tí ó sì máa ṣẹlẹ̀ torí dólé á sì mistake o ṣáàgbà bẹ́ẹ̀ ṣáàgbà pé mistake ó ṣẹlẹ̀ ìmọ̀ kí mistake ó ṣẹlẹ̀ níbi abala tó rọ̀ mọ́ bóyá bí kẹ́límà láàrí tú ni bóyá afúnítùmọ̀ tí èsì túmọ̀ rẹ̀ àbí hàn afúnítùmọ̀ tó dáa àmọ́ ààrá láì mú jáde bó ṣe yẹ àtẹ̀ksír ó máa ṣẹlẹ̀ àti ètò ó máa ṣẹlẹ̀ dóde ni akànbẹ̀rẹ̀ ọba kọ́lọ̀ kó gáìdì wa gbogbo ń tábà sọ jáde kọ́lọ̀ jó jẹ́ pé tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ni gbogbo ń tábà sọ tọ́lọ̀ bá tí ò bá ti jẹ́ pé tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ sí kọ́lọ̀ má jà lè sọ so àwọn tí ó mọ̀ ké àti tí ó mọ̀ gbọ́ kọ́lọ̀ kó bá tọ́ méjèèjì sọ́nà wala la ilaha illallah. Sheikh Uthaymin gbogbo alamọ tani Uthaymin ọ̀kan náà àwọn àfáàní tí ó jẹ́ mu'asir tájọ ti zamani àbíkí sọ pé tájọ ti century pẹ̀lú ẹ̀ àfáàrẹ̀ ti sàláì sí báyìí. So a nílò láti ẹ̀sẹ̀ mú al'amari ìtàn àbí tàríkì àfáwà kò sẹ́ni tí ó mọ́ta ní Uthaymin ọlọ́run kó bá ṣe kẹ́ fún gbogbo wọn. So àfá àkọ́ tíráì sífàtù sọ́láàt tíra tí ó ń sàlàyé tó ń sàfihàn ìròyìn ìrun àná Muhammad sallam bí máa bá Muhammad tí máa ń kírun bá níbi tí máa ń kírun làfá muwa sínú tíra àfá bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim innal hamdalillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد إلينا يا عفان كن خطبة الحاجة لا خطبة الحاجة عفاني فلقد كان صاحب الفضيلة شيخنا محمد بن صالح العثيمين رحمه الله تعالى أفاتو كتيرا جونيه tó ṣe tẹ̀kídìmù tíráì ó ní ti pàápàá sahibul fadila ẹni tọ́lọ̀ ń gbọ́lá fún tọ́lọ̀ ń gbéyì fún talinton òun náà ni sheikhuna àfáàwà àgbà talinton òun náà ni Muhammad bin Salih al-Uthaymin rahimahullahu ta'ala. Afai kana harisan
ó jẹ́ ẹni tí ń sojú kòkòrò ẹni tí máa ń sojú kòkòrò lọ́pọ̀lọpọ̀ ní ashad al-hirs ní ojú kòkòrò tó lágbára gan fi bazli juhudihi níbi níná ìgbìyànjú rẹ̀ sí spread ìgbìyànjú rẹ̀ al-mufiqa li sharhi wa bayani sifati salah ìgbìyànjú rẹ̀ tó ṣe déédé tó ṣe ìbámu sí àlàyé sharh àlàyé àbíkẹ́ni ìfọ́síwẹ́wẹ́ wa bayan àti àlàyé nípa kíni sifatu salah ìròyìn nípa ìrun anam Muhammad sallam afa ó gbìyànjú gidi gan ó ná ìgbìyànjú rẹ̀ ó spread ìgbìyànjú rẹ̀ ó give ìgbìyànjú rẹ̀ láti ṣe àlàyé nípa ìròyìn ìrun anam Muhammad alwarida èyí tó wá an rasulillahi sallallahu alaihi wasallam láti ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wa hadha wadihun àfààní eléyìí in tó hàn kedegbe ni o jali in tó fojú hàn ni wadihun jali ìtumọ̀ kana in tó hàn ni fi kitabatihi inú àwọn tírà tá fà ńkọ́ al-muharrara tírà tó má tó free tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wa durusihi al-ilmiyya àti àwọn dirasati rẹ̀ tó ṣe tó jẹ́ ti ilmiyya àti ti ìmà wa muhadaratihi àti àwọn muhadarat tó ṣe ìmọ̀ bá ẹgẹ́ tí ó báyìí eléyìí iṣẹ́ tàfà ṣe in ta àmọ̀ pẹ̀lú àfáàní ipé fanni àfáàní láì rẹ̀ ní tẹbá pè sí muhadara ó sì ọ̀pọ̀lọpọ̀ muhadara nípa tó rọ̀ márùn ó sì ọ̀pọ̀lọpọ̀ durus ti ilmiya nípa tó rọ̀ mọ́ ìrun wọ́n pè sí muhadara láti wá give lecture lórí ọ̀rọ̀ ọ̀run ṣẹgẹ́dùbà wọ́n ó ṣe dirasat nínú àmàdárì nípa tó rọ̀ mọ́ kíni ìrun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàkádà fil khutab bẹ́ẹ̀ náà nìkan níbi kútúbà tó bá fẹ́ ṣe kútúbà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ kútúbà lórí ọ̀rọ̀ tó rọ̀ mọ́ kíni ìrun wal fatawa àti ọ̀pọ̀lọpọ̀ kíni fatawa tó give wọ́n béèrè àwọn béèrè lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ fọ èsì lórí kíni lórí tó rọ̀ mọ́ ìrun tí wọ́n bá jẹ́ ti àlàyé ọ̀pọ̀lọpọ̀ ààyè láfá ti sàlàyé nípa tó rọ̀ mọ́ kíni ìrun wọ́n pè sí muhadara wọ́n ó give lecture nínú madari bẹ̀rẹ̀ ní kútúbà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń sọ̀rọ̀ nípa tó rọ̀ mọ́ ìrun nípa sífà ìrun àná Muhammad sallam kọ́lọ̀ kó bá sì kẹ́ fún àfáì wa tahqiqan li raghbatihi rahimahullah ó ṣe àwọn kan wẹ̀ wa tahqiqan àti ìfi rílẹ̀ ìfi se ní yàní ìfi òdodo ojú kòkòrò àfà ìfi rílẹ̀ tahqiqan ẹgẹ́tẹ̀ ìjẹ́ òdodo ojú kòkòrò àfà lórí káwọn ṣe kí ni gbogbo ẹ̀sìn yìí kan ma bóòlù àfàmà tí ma kírun sallallahu alaihi wasallam fi taqdimi hadha al-janib al-muhim li rukni thani min arkan al-islam níbi títí agbègbè yìí síwájú fi taqdimi hadha al-janib man agbègbè yìí agbègbè kínú agbègbè tó rọ̀ mọ́ ìrun al-muhim ètò pàtàkì li rukni thani tó jẹ́ òpó kejì min arkan al-islam nínú àwọn òpó ìsìlámù tẹ́rẹ̀kẹ́ ìrun òpó kejì nínú àwọn kíni inú àwọn òpó islam àfáwà fún ní agbára gidi gan bí ara ìka ti tẹ́lẹ̀ kan nìyẹn níbi abala tawhid àfáà fún abala tawhid ní agbára gidi gan tí ìrun náà kò tún gbẹ̀yìn bẹ́ẹ̀ náà tó bá tún gbẹ́nu lé tó rọ̀ mọ́ àwẹ̀ ya salam tó bá tún gbẹ́nu lọ́n tó rọ̀ mọ́ zaka hajj bal àfáà tún kọtíra lórí tó rọ̀ mọ́ muamala
akhlaq ọ̀rọ̀ tí mo sọ fún tẹ́lẹ̀ kan nìyẹn ipe gbogbo intoro mọ́ al-amr islam àwọn ahlu sunna kò sí ètí touch inú rẹ̀ tó wá pé fani intoro márùn ni wà lẹ́ẹ̀bà wọn mẹ́ ẹ̀rùsùn fani intoro mọ́ àwẹ̀ ẹ̀bà wọn mẹ́ intoro mọ́ hajj ẹ̀bà wọn mẹ́ intoro mọ́ zaka ẹ̀bà wọn mẹ́ intoro mọ́ muamala bá ti mọ́ ṣe muamala ẹ̀bà wọn mẹ́ akhlaq ẹ̀bà wọn mẹ́ àmọ́ pàápàá jùlọ níbi abalabu tawhid akida wọ́n fún akida ní agbára wọ́n kọ tírà lórí akida wọ́n kọ tírà lórí ìrun wọ́n kọ tírà lórí àwẹ̀ wọ́n kọ tírà lórí hajj wọ́n kọ tírà lórí kíni zaka wọ́n kọ tírà lórí akhlaq wọ́n kọ tírà lórí muamalat àti adab so tuma pé da'wa ahli sunna kò mọ́ lórí kíni kò mọ́ lórí tawhid nìkan kama ko be àwọn aláṣídà nìkan lere kò sí nta ìpèpè sí kò sí nta ìpèpè sí mo pe je se ba aha so apa ni bi abalantoro ma òpó kejì inú òpó islam bi shakli muyassar ila al-qari' al-karim afa se ó ṣe taqdim bi shakli pẹ̀lú àwòrán muyassar tó rọrùn ila al-qari' fún ó ṣe taqdim fáwọn tani fún àwọn tí ó bá máa ké al-qari' al-karim ẹni tí ó máa ké tírà ẹni àpẹẹlẹ tí ó máa ké tírà àfáà mú wa lọ́nà tó máa rọrùn fún sẹ́gẹ̀tẹ̀ ó ṣe taqdim fún gbogbo ẹni tó bá ké ní ọ̀nà tó yẹ pé ó mú wa lójú ọ̀nà tó yẹ pé ó máa rọrùn fún gbogbo ẹni tó bá ké tí ó fi gbọ́yé tí ò ní ṣe wàhálà. تم إخراج بعض ما تناوله فضيلة رحمه الله في أحاديثه عن صفة الصلاة في هذا الكتاب أفاني yíyọ àwọn apá kan àwọn nǹkan tí àáfàá fi sẹ̀rí nínú àwọn hadith àwọn apá kan àwọn ahadith yẹn tamma ó complete nípa sífà nípa ìròyìn ìrun anamọ́mọ́ nínú tíráì ìmọ̀ báyẹ̀ gẹ́ẹ̀tì yóò báyìí ìtumọ̀ rẹ̀ ní pé àwọn àdìs tí a fà mú wa tó ṣe ikhraj rẹ̀ tó mú nínú àwọn tírà bóyá nínú Sahih Bukhari Sahih Muslim ẹgẹ́dùn àwọn nǹkan tó àwọn àdìs yẹn tí ń sọ̀rọ̀ nípa sífàtù salat nípa ìròyìn ìrun anamọ́mọ́ sallam àfà mú àwọn àdìs yẹn wá sínú tírà yìí nas'alullaha ta'ala am bẹ́lọ́wọ́ bá tó gbọ́ngbọ́n tó ga jùlọ an yanfa'a bi hadha al-amal kó ṣàǹfààní bí mana kó já ṣàǹfààní pẹ̀lú iṣẹ́ tí a fà ṣe wa yaktubu lahu al-qabul àti bẹ́lọ́wọ́ bá kó kọ ìtẹ́wọ́gbà iṣẹ́ àfà kó kọ́ ní nǹkan tí ó jẹ́ ìtẹ́wọ́gbà kọ́nà kó gba iṣẹ́ káfà ṣe kó gbà ní iṣẹ́ eré fún ṣẹgẹ́sì yorùbá yẹn bá wọn ni wa yaktubu lahu al-qabul lẹ́yìn kuma wà yujzi a fadilata shaykhina an al-islam wal muslimin khayr al-jaza kọ́lá kó dẹ̀ san àfáwà ẹni àpọ́nlé ẹgẹ́dùn àfá tó iṣẹ́ fún islam tó iṣẹ́ fáwọn mùsùlùmí kọ́lá kó san ní ẹ̀san kíni khayr al-jaza ẹ̀san tó fi lóore jù wa yudha'afu lahu al-mathuba wal ajr dídé kọ́lọ́n kó ṣe àdìpèlé kó multiply yudha'af kó multiply kíni al-mathuba ẹ̀san wal ajr dídé ìtumọ̀ kan náà kó multiply rẹ̀ fún wà kíni wà yu'li darajatahu fil mahdiyyin kọ́lọ́n kó dẹ̀ gbé ipò rẹ̀ ga fil mahdiyyin nínú àwùjọ àwọn ẹni rere kó gbé ipò rẹ̀ ga ní àwùjọ àwọn ẹni rere al-mahdi àwọn olùmọ̀ náà àwọn tọ́nà fi ọ̀nà mọ̀ kó gbé ipò rẹ̀ ga ní àwùjọ wọn torí pé kí ni innahu sami'un qaribun torí pé dájọ́ lọ́ọ̀bá o sami'un ni olùgbọ́ àdúrà tá à ń ṣe fáfà ọlọ́run gbọ́ qaribun ọlọ́ọ̀bá ó súnmọ́ wa qaribun ọlọ́ọ̀bá ọba tó súnmọ́ wa ni pẹ̀lú kí ló fi súnmọ́ wa pẹ̀lú ìmọ̀ rẹ̀ kìí ṣe kó súnmọ́ wa pẹ̀lú kí ni pẹ̀lú záàtì rẹ̀
wa sallallahu wa sallam wa barik ala abdihi wa rasulihi ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run Ọba àti ìbùkún ọlá rẹ̀ kó máa bá ẹrú rẹ̀ kó máa bá òjíṣẹ́ rẹ̀ khataman nabiyyin ìpẹ̀kun àwọn ànábì Ọlọ́run wa imamul muttaqin aṣíwájú àwọn olùbẹ̀rù Ọlọ́run wa sayyidul awwalin aṣíwájú àwọn ẹni àkọ́kọ́ wal akhirin àwọn ẹni ìkẹyìn tare nabiyuna Muhammad ànábì Muhammad wa ala alihi àtàwọn ará ilé rẹ̀ wa ashabihi àtàwọn sàhábà rẹ̀ ajma'in lápapọ̀ wọn bẹ́ẹ̀ kọ́nà kó bá ṣe ìkẹ́ fún gbogbo wọn wa tabi'ina àtàwọn tó tẹ̀lé wọn bí máa ná àwọn tabi'in yẹn àtàwọn tó tẹ̀lé wọn bí ihsani ila yawmiddin pẹ̀lú dáadáa àwọn tó tẹ̀lé ojú rẹ̀ wọn sáwọn tabi'in nìkan àbáwọn tabi'in nìkan gbogbo ẹni tó bá ń tẹ̀lé wọn kódà àwọn tí ó wà ní kẹrin ayé tá bá ti tẹ̀lé fúsẹ̀ fún wọn ìjọba fún ba ogun láàpọ̀ kùrùpẹ́ gẹ́dùwà rí so ilé tẹ̀dím tí ẹni tó ṣe tẹ̀dímù tíra yìí tí ó rọra ṣe alkismul ilmi fi mu'assasa sheikh Muhammad bin Salih al-Uthaymin al-Khairiyya ọlọ́run kó bá ṣe dára fún àfà ṣe ká ló báyìí tí bèrè bá wà so tó bá kàrí next week after wọ muqaddimatul kitab muqaddima tírà gangan naam sáà níbèrè ẹni àbíkáwọ̀ muqaddima náà rí mo rí pé àti ìlò 20 minutes tó ẹ̀ ní ẹ̀gbé ìbéèrè náà ó dá ká béèrè ìbéèrè tàbá sí kàràtù ká mọ̀ béèrè ìbéèrè àpẹẹrẹ pé a understand dìrásà ní kíni kájú ìbéèrè alámọ̀ pé àgbọ̀ kílókọ̀ rẹ̀ yé nìyẹn náà tọ̀kọ́lọ̀ jẹ́ ma náà náà tọ́ ìbéèrè ni pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá sáwọn àfáà yìí sáwọn Uthaymin sáwọn Sheikh Albani Nasir bin Albani ni o fáwọn Sheikh bin Baz Sheikh Rabi bin Hadi al-Madkhali Sheikh Fawzan ẹgẹ́gbọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìkan súnnà ara àwọn kan tí wọ́n ń pè wọ́n ní ipé àwọn àfáà ní tó yẹ pé kò sí tẹ́mọ̀ ju gbogbo tẹ́mọ̀ kò ju ní tó wà lábẹ́ ṣòkòtò obìnrin lábẹ́ bàǹtẹ́ obìnrin lọ àbí yẹ́rì lásìpé ni kí ni túmọ̀ rẹ̀ tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ ẹ má béèrè tó kọjá ọ̀rọ̀ haid àbí nifas àbí jẹ́nẹ́bà lọ́wọ́ wọn ẹ má béèrè lọ àmọ́ ntúrọ̀ mọ́rọ̀ jihad ẹ má béèrè lọ́wọ́ wọn kì í ṣe fẹ́ni wọn ni kí ni tẹ́fí fi rọrọ̀ ìtì fún wọn ni pé ọ̀rọ̀ ntúrọ̀ máa ń tí ò ju ntó wà lábẹ́ ìsòkòtò obìnrin ni wọ́n mà kí ló fà ìdí ni wípé àwọn àfáà yìí wọ́n dúró sísìn lórí wípé a lè ja jihad àti pẹ̀lú tó àwọn ṣùrù tó bá ti pé tí ò sì máa ní bùkátà àwọn tí wọ́n ń fi ẹnu àtẹ́ kan àwọn àfáà yìí àwọn ń ja jihad lójú ọ̀nà tó yapa sí ṣẹ̀ríà Islam àwọn àfáà yìí dẹ̀ ń sàlàyé pé rárá eléyìí ṣe jihad yẹn kàn pa àwọn ẹni àwọn ni so ìdí nìyẹn àwọn ẹni wọ́n gbé bọ́ǹbù sára wọ́n dẹ̀ wọ àárín àwọn èèyàn àti muslim àti christian àti kèfèrí àtẹn tó gbé kìíní yẹn and eléyìí kò sínú manhaj eléyìí kò sínú uslub pàṣẹ ṣe jihad àpẹẹrẹ pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ̀ ojú yán ẹni jihad àìbára lójijì lásìkò tó ti jura lẹ̀ kò kàn wọlé síra kí ṣe jihad nìyẹn
kò sínú ṣùrútù jihad gẹ́tẹ̀ àwọn ń bẹnu kátàkárà wọ́n bẹnu owó wọn ò mọ̀ pé kankan gbé yàn kankan bọ̀ wá ọkàn wà ní oṣù bẹ̀rẹ̀ sí ní pa wọn jihad kọ́ ló ń jà jihad àwọn náà ó ti mọ̀ sí pé lágbájá àwọn kan bọ̀ wá àwọn olóòrẹ̀ ti múra alẹ́ ẹ sì fàṣíkò sí kèsì pé bí á lójijì ẹ̀yìn ìlú lẹ́sì lọ kèsì pé àárín ìlú ẹgẹ́tẹ̀ ẹ̀yìn ìlú lẹ́lọ kèsì àárín ìlú wọ́n láti dá khawarij wọ́n ní manhaj khawarij àwọn gbogbo pé àwọn ní khawarij àmọ́ dáwà àwọn dáwà khawarij ni Salafi ló pẹ̀lú àwọn fa àwọn tá à ń sàlàyé náà ní gbogbo tíra ta àwọn náà àwọn nípa kìí sí pé àwọn mi àwọn ni àwọn àbáta dákọjọ́ ẹ̀ níjọ́ ni àwọn ní sọ̀rọ̀ ìsáwọn òfin mi tẹ́gẹ́dùn àwọn kìí sí ẹnìbọ̀dì àwọn ni so ìdí táwọn òfin mi fi dáhùn lọ́wọ́ wọn nìyẹn o torí pé ó sọ pé rárá jihad ayẹja jihad bẹ́ẹ̀ sí jihad ní shurut ó sì ní mawani ó ní dawabi ó láwọn fọ́múlà ó ní kawaid ó ní rules and regulation rẹ̀ kìí pé kawai ní àwọn ẹ̀kọ́ jihad àìjà jihad lásìkò táwọn èèyàn ti dúró alẹ̀ tí wọ́n mọ̀ kó bẹ́yà nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan bọ̀ wá a ti announce fún wọn ẹ múra lẹ́ o à ń bọ̀ wá àpẹẹrẹ pé akẹniyí nìyẹn pé jihad gẹ́gẹ́ náà jẹ́ akẹniyẹ ni àmọ́ àpẹẹrẹ pé ojú níyí ní kẹ́ màmáyé kí ni màmáyà ní yóò bá náà kẹ́ báyìí lójijì lásìkò tó ti jura rẹ̀ tí ò mọ̀ kankan kẹ̀kàn abẹ́rẹ̀ kí ni máa pa àpẹẹrẹ pé gẹ́gẹ́ fúnra yín ọ̀lẹ́ nìyí kìí ṣe jáke àmọ́ àpẹẹrẹ pé èjì akẹ́ oníkó ti àná ìfòyàn ẹ̀rẹ̀ ti rẹ́dì kalẹ̀ kárí tẹ̀mí Yusufu kárí sáfù àwọn kèfèrí kárí sáfù àwọn mùsùlùmí àmọ́ kò sí gbogbo eléyìí ẹ̀sùn pé ẹ̀jà jihad kọ́ lè ń jà àwọn àlàyé tí Sheikh Uthaymeen ìṣe yìí àtàwọn Sheikh Albani àtàwọn Sheikh Bin Baz Sheikh Rabi Sheikh Fawzan àwọn àlàyé tí wọ́n ń ṣe yìí ní ẹ̀fì dáná lọ́dọ̀ wọn ọlọ́run kó ṣàánú wa ìdí nìyẹn ìdí eléyìí gẹ́gẹ́gẹ́ ni in tó bí problem yẹn tẹ́fí kọ́ dẹ́mọ̀ àwọn Uthaymeen tẹ́fí kọ́ dẹ́mọ̀ àwọn Sheikh Albani tẹ́fí bú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbẹ́ntẹ́ bá rí kódà àwọn afá ní zámọ́ni wọ́n sọ pé àsìkò ti tó nìsín tó jẹ́ pé gbogbo ẹni tó bá lè fọ́ fẹ́mi ẹ̀ àtẹ́kan Sheikh Albani fífẹ́nu àtẹ́kan sunna ni fífẹ́nu àtẹ́kan Islam ni ìrọ̀mọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ yìí téèyàn bá lè touch Albani ó touch Islam ànábì làmọ̀ pé téèyàn bá touch ó touch Islam àbí tó téèyàn bá touch àfà sunna kan ó touch Islam torí pé ẹni tí ń pèpè sí irú dáwà tá Muhammad ṣe ẹni tí ń pèpè sí irú pèpè yẹn ẹjẹ́ àdó irú dáwà náà Muhammad sallam tí àwọn atẹnẹ̀tẹ́ kan Islam náà ni ṣẹ́gẹ́dì bábí so aburú tí ń ṣẹlẹ̀ ní sáàmù ìwà ìlú àti kọ́nà kó láwà kọ́nà kó sànù wa ìgbòfin sọ lásọ̀ tó sọ gbogbo gbà billahi azim àkídà aláti máa spread yẹ aláti máa ṣe dáwà rẹ̀ ní gbogbo gbà ní gbogbo bí kọ̀rọ̀kọ̀rọ̀ tábàmà ká máa spread àkídà bẹ́ẹ̀ gbogbo áńgù kọ̀rọ̀kọ̀rọ̀ gbogbo kèrèmí láì tábàmà ká máa spread àkídà bẹ́ẹ̀ torí pé pẹ̀lú àkídà yẹn náà yóò fi ọ̀rá sáàdì aburú àwọn eléyìí ọ̀rọ̀ kó sànù wa ntí akéńbẹ̀ rárá abẹ́lẹ̀ nǹkan kó ṣe ẹ̀sìn rẹ̀ fún wa àwọn àṣìṣe àṣẹ abẹ́lẹ̀ nǹkan kó sàmójúkúrò fún wa ọ̀la la ilaha illallah bùkátà nkálukú alọ́nkọ́ba bíyà rẹ̀ so eléyìí nù bẹ́ẹ̀ àwọn àlàyé kan bẹ́ẹ̀ tí a fẹ́ ṣe iṣẹ́ rà tábà kírun tán. subhanakallahumma wa bihamdik.